sọ pé ó ṣe gbẹ́ ó ṣàwòrì ibi tó le jù tó yẹ káṣíwájú bá fẹ́ ṣe òjòrò pé òun ṣe òjòrò fẹ́ election yìí Èkó gangan ló máa dì mú gẹ́gẹ́ bí ìlú ẹ̀ gẹ́gẹ́ bí tó ti wá but ó lose ẹ̀. wọ̀kìlú mọ̀ Asiwaju Bola Ahmed Tinubu ti dé ọkọ̀ Oluremi ti balẹ̀ gùdẹ̀ sáàrin wa ní Nàìjíríà bàbá Afolasade ọmọ olodo Bode káàkiri àwọn èèyàn ti lọ pàdé ẹ̀ o ẹni tá ò rí tà ń béèrè ẹni tí wọ́n rí tán tí gbogbo ilẹ̀ ń mìtìtì Tinubu ti dé bẹ́ẹ̀ ni ọ̀kan pàtàkì nínú ọmọ Yorùbá aṣáájú àwọn OPC Reformed Alagba Dare Adesope ti fi ṣètò lágbára tẹlifíṣàn fáwọn ọmọ Yorùbá ALORE online TV sí Jagaban bàbá Afolasade ìyálọ́jà gbogbo Federation Nàìjíríà kí ni ọkùnrin OPC sọ kí ló wí nípa rẹ̀ mú olówó òdùrú Ọbásanjọ́ tó ní kí wọ́n wọ́gi lé ìbò tí kò bá ṣe ọkàn pàtàkì nínú ọmọ Yorùbá lóore iṣẹ́ ogun ló ní fún Bode George bàbá tó fẹ́ fi arúgbó ara lọ máa ṣàtìpó lẹ́yìn odi nítorí Bọ́lá Tinubu alákànbí àwa tó jáwé olúyege bẹ́ẹ̀ ni Adesope kò ṣàì fi ìwà ìrẹ̀lẹ̀ ránṣẹ́ sí Ayọ̀ Adébánjọ náà olórí àwọn Afenifere tó pa ìran Yorùbá tì tó ní tọmọ yanmírí lòun ń ṣe kì í ṣe àwọn yìí nìkan o gbogbo agbódegbà àtàwọn abẹ́síkáwọ́ wọn tí wọ́n ń bínú àkànbí Tinubu tí wọ́n sọ pé ohun tó ṣẹlẹ̀ sí Awólọ́wọ̀ tí kò fi rí ààrẹ Nàìjíríà ṣe tó kì fún MKO Abíọ́lá tí wọ́n já babo ní baba nítàn mọ́ ni yóò ṣẹlẹ̀ sí alákànbí àwa gbogbo wọn pátá ló fi pẹ̀lẹ́kùtù rán tẹlifíṣàn ALORE fáwọn ọmọ Yorùbá sí o kí ló sọ gan bó ló ṣe wí ẹ máa bá wa ká lọ. wọ́n fi máa sọ pé bàbá Ọbásanjọ́ wọ́n kọ̀dí sí ìta wọ́n ń tọ̀ sí inú ilé. wọ́n kọ̀dí síta kò jẹ́ kí fi bẹ́ẹ̀ ya èmi lẹ́nu ẹ mọ̀ pé mi máa ń sọ fún àwọn máa sọ pé ṣèbí gbogbo àwọn tó ń jà ẹ́ sìn wọ́n máa ní ṣèbí Yorùbá ni wọ́n represent. baálé mi mo mọ̀ fẹ́ ṣèdánwò kan fún yín. ìdánwò. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá sì lè gbà odidi oṣù kan ní fífowó mi ṣebẹ̀ fún yín nínú ilé yìí. lóòótọ́. bẹ́ẹ̀ ni nìṣó lẹ̀. ẹ dárúkọ 5 nínú àwọn egbòogi tí ń jáde láti iléeṣẹ́ yemkem. jẹ́ nǹkan bẹ̀rẹ̀ látòrí M&T capsule egbòogi amúyányán fún èyíkéyìí ibà Eroxil 5000 bẹ́ẹ̀nbẹ́ tó mú kọ́pá ẹ̀yìn ó dúró déédéé Titanic K2 bẹ́ẹ̀nbẹ́ Super A1 fọ̀dọ̀tì inú ẹ̀jẹ̀ ìwọ náà sì mọ ti ọ̀ṣọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo mọ̀ pé sọ̀yún ọkọ mi tó láksàn. kò sẹ́ni tí ò nílò egbòogi iléeṣẹ́ yemkem fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o. má wàá gbàgbé àdéhùn tó ṣe o pé oṣù kan ló fi ní gbowó ọbẹ̀ lọ́wọ́ mi. baálé mi bí n bá sì ṣe é sì jẹ́. tàìjẹ́ ti jẹ́. fún ìlera tó péye tàbí fẹ́ra yíkéyìí egbògi iléeṣẹ́ yemkem ẹ kàn sí corporate head office yemkem plaza 205 ẹgbẹ́dá ìdímù road faith bus stop ẹgbẹ́dá lagos telephone 070-5555-7577 ẹ kàn sí maryland office 334 ìkòròdú road ìdíròkò bus stop anthony maryland lagos telephone 080-3320-0911 tàbí ní ìkòròdú ojúbọdẹ junction sunshine plaza opposite sweet sensation ìkòròdú telephone 080-2512-0600 yemkem international aṣíwájú ni wá níbi káfẹ́ gbòógì ṣe wòsàn fún àlàáfíà ara wa. bàbá ní báyìí tí ọmọ wa ti wọlé Asiwaju Bola Ahmed Tinubu tó ti wọlé position wo ni Oòduà nation táwọn èèyàn ń pariwo position wọn lọ́wọ́ àbáyé ọ̀ position wọlé kí àwọn Yorùbá wà lórí ọ̀rọ̀ Oòduà nation. ṣe lórí ọ̀rọ̀ election aṣíwájú àti ọ̀rọ̀ Oòduà nation ó kàn dàbí òwe táwọn Yorùbá máa ń pa ń gbà ní ibi tí wọ́n fẹ́ gbé obì sí obì wa lálẹ́ òun bẹ́ẹ̀. ẹ̀rí pé stand tèmi from the onset lórí Oòduà nation I keep telling máa ń sọ ní gbogbo ìgbà wípé a máa gba Oòduà nation but ìgbà tí àkókò tó máa bọ́ sí ni mi ò lè sọ Ọlọ́run nìkan ló mọ̀ kò lè ṣẹ̀dá kankan ló lè lóhùn mọ̀ torí Ọlọ́run nìkan ló máa ń ṣe nǹkan ó dẹ̀ ní bó ṣe máa ń tó pẹ̀lú máa ń ṣe but ìgbésẹ̀ tá à ń gbé mo ní gbogbo àní sinmi lórí ìgbésẹ̀ yẹn a máa túbọ̀ tẹra mọ́ máa tẹpá mọ́ láti lè make sure pé ó tètè súnmọ́lé ó dẹ̀ bọ́ sójú ẹ̀mí tiwa tá à ń jà fún gbogbo kìíní náà that is number 1. then ẹlẹ́ẹ̀kejì mo ní ká má rí àwọn tí wọn fara mọ́ Oòduà nation gẹ́gẹ́ bí ọ̀tá wa ọ̀tọ̀ ní gbogbo oníkálukú ṣe máa ń ro nǹkan and èèyàn tó bá fẹ́ sọ pé òun great láyé yìí ó gbọ́dọ̀ lè lágbára láti lè sọ ọ̀tá ẹ̀ di ọ̀rẹ́ ẹni tí ò bá ti lè ṣe irú nǹkan yẹn kò tí ì rí nǹkan kan ṣe so gbogbo àwọn tí kìíní tí ò tí ì yé àbí tó ń fara mọ́ ó ṣe pé bóyá kò yé wọn but èrò tiwọn lórí ẹ̀ ó yàtọ̀ sí èrò tàwa kan a máa jẹ́ kí èrò tiwa kó yé wọn à á sọ ìdí tá a fi ń ṣe àwọn nǹkan tá à ń ṣe yìí à á sọ àwọn àǹfààní tó wà ń bẹ̀ à á sọ fún wọn
torí mo jẹ́ kó yé gbogbo wa máa pé a ní ìdátìlẹ́yìn àwọn kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá kíkíní kó bá lè rọrùn fún wa láti ṣe. So irú rẹ̀ ní ti Asiwaju Bola Ahmed tó jáde yìí. Àwọn kan ní lọ́kàn wípé bóyá wọn ò fara mọ́ Oòduà nation nígbà yẹn ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń fẹ́. And kò sí nǹkan kan tí wọ́n fẹ́ láyè ju kó jẹ ààrẹ ìlú ẹ̀ náà lọ. Ọlọ́run dẹ̀ tí wá ṣe ń sìn ààrẹ yẹn ti bọ́ sí wọn lọ́wọ́. Kí wá ló fà á tá a fi ní fara mọ́ wọn tá a fi ní bá wọn ṣiṣẹ́ pọ̀ kí nǹkan tá à ń lè kó bàa lè bọ́ sí wa lọ́wọ́. Ṣẹ́mọ̀ a gbọ́dọ̀ ní àròjinlẹ̀ gidi gan. Ìgbà ní èèyàn lè má fẹ́ kí ló tú lórí ẹ̀. But at least a ṣiṣẹ́ yẹn sílẹ̀ bí wọ́n pé á rọrùn. Tó ń gbé bá fẹ́ di pé bíyìn báyìí kó máa yí àwọn olóye á kàn di pé kíní á dẹ̀ bọ́ sí rọrùn fún wa ni. But at least lọ́wọ́ ta wà ń bẹ̀ ń sìn mo nígbàgbọ́ pé wọ́n ní jọ àwọn aṣíwájú Yorùbá kan tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ọlọ́run á bá wa kó sí wọn nú àwa náà dẹ̀ ní fi wọ́n lọ́rùn sílẹ̀ àtúbọ̀ máa súnmọ́ wọn láti lè jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá kó mu wọn mú láyà àti wọn kọ́ máa lè múra sí òmìnira ilẹ̀ Yorùbá. So gbogbo àwọn ìyàtá náà fi ń jẹ Yorùbá nígbà yẹn mo ní ìgbàgbọ́ pé lásìkò tiwọn yìí gbogbo orú ẹ̀ ó máa dópin àti ipò tó yẹ kí Yorùbá wà nínú ọ̀rọ̀ yìí Yorùbá máa wà ń bẹ̀. So bàbá ti ń dí àwọn ipò tó yẹ ká wà lórí ọ̀rọ̀ ìṣèlú àti gba nǹkan tá à ń fẹ́ àti jẹ́ kí nǹkan tá à ń fẹ́ kó tó wa lọ́wọ́ ó máa jẹ́ kó rọrùn. Ó sì ń dé oníwọ̀n pin dáadáa báwọn náà fẹ́ pin dáadáa nígbà tó lẹ́nu àti sọ̀rọ̀. Ó lè wà lẹ́yìn ọgbà tó ló fẹ́ dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ọgbà. Ó gbọ́dọ̀ bọ́ sínú ọgbà yẹn kí wọ́n náà lè dá sí bó ṣe yẹ kó dá sí. So nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn pẹ̀lú àṣeyege pẹ̀lú igbá orókè tí Asiwaju Bola Ahmed gbé lórí election yìí mo nígbàgbọ́ pé a tún ti ń súnmọ́ ìjàngbara tá à ń jà lórí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá a tún ń súnmọ́ díẹ̀díẹ̀ nìyẹn Ọlọ́run á dẹ̀ gbé wa débẹ̀ láìpẹ́ àti láìjìnà. Àwọn tí wọ́n sọ pé àwọn tí wọ́n tó ń kọ̀ọ̀lù fún fìdí ẹ àwọn tó ń kọ̀ọ̀lù fún àwọn máa lọ kóòtù ni àwọn ò ní gbà ni kí lẹ ní fáwọn irú àwọn èèyàn báyìí. Kò sí nǹkan kan ṣẹ́rí kíní yẹn ò yí àwọn èèyàn ni tó bá wo election yìí kò tí ì sí election tá a ṣe lódún tó election tó kọjá yìí. Gbogbo election tá à ń ṣe kọjá gbogbo ẹ̀ owó náà fi ń ṣe náà owó la fi ń tayò owó náà fi ń bára wọn lò eléyìí kò sẹ́ni tó rówó lò. Kò sówó rárá no cash. Kò sówó kò sẹ́ni tó pín owó fún yàn kankan àwọn èèyàn jáde láti ṣèfẹ́ inú wọn ni. Ó kẹ́ tẹ́ sọ pé ó ṣe gbẹ́ ó ṣàwò ibi tó le jù tó yẹ káṣíwájú bá fẹ́ ṣe òjòrò pé òun ṣe òjòrò fẹ́ election yìí Èkó gangan ló máa dì mú gẹ́gẹ́ bí ìlú ẹ̀ gẹ́gẹ́ bí tó ti wá but ó lùzẹ̀ Èkó náà ìgbó àwọn northerners ló gbé aṣíwájú débi táṣíwájú wà náà mélòó ni wọ́n lẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí pẹpẹ census wa ṣe sọ population wa ṣe rí ṣé n táwọn Haúsá bá fara mọ́ lórí ọ̀rọ̀ ìbò tó wà ní Nàìjíríà òun ló máa ń gbégbé orókè náà election tó wà ní Nàìjíríà náà so àwọn tó ń ṣagídí yẹn kọ́ lọ fowó wọ́nú kí ní ìtàn bá ìtàn ni oníkálukú á tún lọ tẹ pámọ́ṣẹ́ ni tó bá tún dìgbà ní election tó ń bọ̀ á tún wo nǹkan tó ń lè ṣe láti make sure kóun náà débi tó ń lọ eléyìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ it's a clean and clear winning so bẹ́ẹ̀ election yẹn ṣe rí yẹn kò sí nǹkan kan tẹ́nìkan kan lè ṣe tẹ́nìkan bá dẹ̀ fi kóun lè dà lóru ìjọba wa ń lù ìjọba wa ń lù náà. bàbá wọn ń ka ìbò lọ́wọ́ ò tí ì kàbò tán ní ọ̀kan lára àwọn ọmọ Yorùbá aṣáájú Yorùbá ẹjọ́ ti yà lórílẹ̀‐èdè Nàìjíríà rí bàbá Ọbásanjọ́ náà jáde náà ní ìbò yìí o kò lọ bó ṣe kó lọ ó yẹ kí Buhari kó fagilé ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ látẹnu Ọbásanjọ́ tó já síwájú Yorùbá sí ìbò tó ẹ pọ̀ ọmọ náà ló jáde kí lẹ́yìn rí sẹ́lẹ̀ ṣó yẹ kí bàbá jáde ṣó tọ̀nà. sẹ́rí ìkíní yẹn ó jẹ́ nǹkan tó máa ń ba ẹ̀mí lọ́kàn jẹ́ gidi gan-an torí gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá ọmọlúàbí Yorùbá wọn fi kọ́ wa pé ká máa rí àwọn àgbàlagbà fín bọ́tí yìí ò ní ká má gba àwọn àgbàlagbà níyànjú yìí ò ní ká má pè wọ́n ṣàkíyèsí àwọn Yorùbá náà la máa ń pòwe pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀ ó ṣe pé ọ̀rọ̀ pé mo dàgbà jù ló jẹ́ pé mo gbọ́n jù ìgbà míì ibi tó ti rò pé àgbà máa fa ọgbọ́n yọ ọmọdé ló máa ń fa ọgbọ́n yọ ń bẹ̀ ṣé ní bàbá wọn Ọbásanjọ́ ó yé gbogbo wa ó yé yín ó yé ẹ̀mí pé kò yẹ kán dá sí ọ̀rọ̀ òṣèlú tó wà nílẹ̀ ó yẹ kán jókòó jẹ́ kán má tiẹ̀ sọ nǹkan kan ni kán fira wọn sípò àgbà kán lè fira wọn sípò ọ̀wọ̀ torí ọ̀rọ̀ tó ń sọ yìí wọ́n ti wà ń bẹ̀ rí náà ìgbà tó wà ń bẹ̀ kí làwọn ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe tán ṣe náà wọ́n sọ pé kán ṣe é sìn náà
ṣó máa gba ẹnu wọn ṣó dáká máa nífẹ̀ẹ́ gbẹnu àgbàlagbà ó kù díẹ̀ káàtó náà kò yẹ kó tiẹ̀ dá sí nǹkan tó wà nílẹ̀ tó yẹ kó lọ jókòó kó ọ̀rá sinmi kó fira wọn sípò wọn ni òun ló ń jẹ́ káwọn tí ò yẹ kó máa sọ̀rọ̀ sí wọn kó máa sọ̀rọ̀ sí wọn ó dẹ̀ ti láǹfààní àti ṣe gbogbo kìíní tẹ̀ ń sọ ìtẹ́ ẹ̀ ṣe kí ló dé tẹ̀ ṣe nígbà táyìn wà bẹ̀ ó ṣe jẹ́ kí nígbà tẹ́ wá kúrò bẹ̀lẹ̀ wá mọ̀ kó yẹ kó ṣẹlẹ̀ ọlọ́run tún wá ṣe ọlọ́run tún wá fún àbúrò yín lórí ọ̀fẹ́ àti lọ parí nǹkan tẹ́yìn ò rí ṣe ọmọ wọn. gátẹ̀ ní òkè ẹ bá ọmọ wọn òkè ọmọ wọn gátẹ̀ sọ pé kò tiẹ̀ ń ṣe ọmọ fàbúrò wọn ọlọ́run wá fún lórí ọ̀fẹ́ àti débẹ̀ láti lọ bá yín parí nǹkan tẹ́ ẹ̀ rí ṣe lẹ́kẹ̀ ṣe tẹ́ ẹ̀ ṣe ẹ̀ tún wá bínú ṣé ẹ kọ́ máa bínú ni. so òun náà wọ́n fi máa ń sọ pé bàbá Báṣọjọ́ wọ́n kọ̀dí sí ìta wọ́n ń tọ̀ sí inú ilé. wọ́n kọ̀dí síta wọ́n tọ̀ sí inú ilé. kí fi bẹ́ẹ̀ ya èmi lẹ́nu ẹ mọ̀ pé mi máa ń sọ fún àwọn máa ń sọ pé ṣèbí gbogbo àwọn tó ń jà ẹ́ sìn wọ́n máa ní ṣèbí Yorùbá ni wọ́n represent bàbá Báṣọjọ́ represent Yorùbá torí wọ́n gbógun ti Yorùbá ń gbàjọba tiwọn ni. so àṣẹ̀ṣẹ̀ ní ọmọ Yorùbá tó fẹ́ lọ ṣèjọba ń sìn ni. bàbá so àwọn mistake tó lè ṣe yẹn. ẹ máa lọ yẹ mọ̀ gbọ́ yín. àwọn àṣìṣe tó ń ṣe yẹn ó yẹ kó súnmọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni láti lè fi correct gbogbo àṣìṣe yẹn so wọ́n lè gbé gbogbo orí ìfẹ́ kan gbà kán ọ̀rí gbà tẹ́lẹ̀ yẹn wọ́n lè rí gbà fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe pé wọ́n tún máa wá kẹ́yìn sí wọ́n tún máa takò ó kù díẹ̀ káàtó wọ́n ṣàtúnṣe lórí ẹ̀ àgbà tí ń dé ọjọ́ tí ń rebi àná ìgbà tán lọ́jọ́ máa dé kò sẹ́ni tó mọ̀ nǹkan tẹ́ bá dẹ̀ ṣe sílẹ̀ la máa ròyìn tẹ́ bá lọ tán tó kán tún gbogbo àwọn àárín yẹn ṣe àwọn àgbà kankan náà wà tó ń gbé ìrùkúsẹ̀ tí bàbá Báṣọjọ́ ń gbé yẹn nílẹ̀ Yorùbá. bàbá Ayọ̀ Adébánjọ ń kọ́ Bọ̀dé George àtàwọn tó ń tọ́yẹ kó jáde ọmọ Yorùbá. àwọn tí mo sọ náà nìyẹn irú àwọn bàbá Ayọ̀ Adébánjọ àwọn Bọ̀dé George igbá kan àwọn ó kù díẹ̀ káàtó fún gbogbo wọn gbogbo nǹkan tó ń ṣe wọn nílùú ẹ̀ àwọn rò pé àwọn dàgbà àwọn ọ̀dọ́ wọn mọ̀ fáwọn bímọ sílẹ̀ ni ṣé wọn mọ̀ fáwọn bí ọmọ ni nǹkan tó bá rí ṣe fún wọn torí tàgbà ti dá ọmọ tí wọ́n wà ń bẹ̀ náà tí wọ́n máa jìyà ẹ̀ wọn kí ń ro gbogbo yẹn ni àbọ̀fẹ́ kúrò lẹ̀ Yorùbá ni wọ́n ṣáà ní kúrò lẹ̀ Yorùbá àbá àwọn ọmọ wọn ń ṣe Yorùbá mọ́ ni kò sí bó ṣe fẹ́ rí ẹni mi ò jẹ́ ní kíní mi ò jọ kíní kan mo lè dà bí wọ́n máa ní ìlẹ̀kẹ̀ wá ní ọmọ kíní kan ṣe kíní kan ó fẹ́ lọ fi ìlẹ̀kẹ̀ sí ìjọba ẹ̀mí. Yorùbá ní ẹni mi ò jẹ́ ní èèyàn mi ò jẹ èèyàn a ò ní fi wá láàárọ̀ lásán bẹ́ẹ̀ ni. ó ṣe jáde bàbá rẹ̀ wá rí mi pa tó gbogbo kíní tó yẹ kó yí àwọn àgbàlá àwọn ọ̀dẹ̀ náà fún àwọn kíní ìkọ́ wa àwọn tó wá fi kọ́ wa àwa bá wọn dìgì nìyẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ náà gbogbo wọn sì èmi kàn wọ́n wọ̀ mò ń gbà wọn níyànjú ni Yorùbá bá ṣe da tó bẹ́ẹ̀ la ṣe burú tó bá ṣe da tó la ṣe burú tó wọ́n máa yẹ káwọn Yorùbá bínú sí wọn tí Yorùbá bá bínú sí wọn wọn ò ní nílẹ̀ Yorùbá gbé òkú wọn gan wọn lè má fún sílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó ń gbé yẹn tó kọ́ tètè lọ ṣe àtúnṣe lórí gbogbo nǹkan tó wà nílẹ̀ báyìí wọ́n ti mọ̀ pẹ̀lú Aṣíwájú ọgbọ́n tẹ níyẹn ẹ kọ́ ọmọ tí yín ẹ kó àbúrò yín kó lò ó kí Yorùbá lè ní lọ síwájú dípé kẹtù máa wá papò bẹ́yà kan ló yẹ kó débẹ̀ tẹ́tẹ́yà yẹn bá débẹ̀ ẹ fẹ́ kó lọ sílùú tiwọn ni àbẹ̀rẹ̀ pé ẹ̀kọ́ àfi àwọn àṣìṣe tá a ti ṣe níṣíwájú nìyẹn náà ìgbà tí bàbá Báṣọjọ́ wà bẹ̀ wọ́n gbógun ti OPC ni ìgbà tí Jonathan wà bẹ̀ ó empower àwọn èèyàn ẹ̀ ìgbà tí Jonathan fi ìjọba lẹ̀ tó bá lòun ò ní ti ìjọba lẹ̀ nǹkan tí àwọn tó gbóló àwọn sáré àwọn militant tó máa ṣe ní Nàìjíríà òun là ń wò níwájú yẹn òun ló empower àwọn dé nígbà tó déjọba ìgbà tí Buhari dé àwọn Fúlàní ń gbé AK-47 kiri kí ló fi sí ríṣẹ́ nígbà bàbá Báṣọjọ́ wà ń bẹ̀ àtúwárí àǹfààní àti ṣe gbogbo àwọn àtúnṣe yẹn ń sìn àwọn kan tún wá ń bínú ṣé ìkànnì tó máa bínú lórí irú nǹkan yẹn ni àwọn àgbààgbà ó kù díẹ̀ káàtó fún gbogbo wọn kó pe ra wọn ṣàkíyèsí wọ́n ṣe àtúnṣe lórí ẹ̀ wọ́n lè bá mi fún wọn ṣe yìí tó bá dẹ̀ wá àrùn kí nǹkan tó máa tẹ̀lé òun náà ló ń tẹ̀lé lọ yẹn á jọ ṣojú gbogbo àjọ wàhálẹ̀ Yorùbá yìí náà ni ìdúpẹ́ lè pa ọkàn nu wa. gẹ́gẹ́ bí aṣáájú nínú ẹgbẹ́ ajàngbara ilẹ̀ Yorùbá ìyẹn Reformed Older People's Congress bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti dé sí Nàìjíríà lénìí wọ́n ti dá lẹ́yìn ìsinmi tó lọ ṣe ní France London àti ìjọsìn nílẹ̀ Saudi iṣẹ́ ò lè ní fún Bọ́lá Tinubu ó ti dé báyìí ìmọ̀ra ti bẹ̀rẹ̀ pé by 29 ó máa gbàjọba kí lẹ́yìn ní fún kí lè fẹ́ sọ fún. ṣẹ́rí kókó tèmi ní fún wọn tó jájú bọ́n ṣe lọ yẹn mo mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà àwọn èèyàn kọ́ni gba Aṣíwájú lọ sí Aṣíwájú òkè ń sinmi àwọn èèyàn òkè lọ sinmi ni wọ́n lọ tẹ bọ́tìn ni wọ́n lọ ṣe àwọn iṣẹ́ ìlú sílẹ̀ ni but kókó tí mo ní fún wọn jù ni pé kọ́ má gbàgbé orísun wọn.
nínú ìjọba àwọn tó fẹ́ ṣe kọ́ Yorùbá torí ọba tó jẹ tìlú lójú orúkọ èyí tó jẹ tìlú dẹ̀ tún rí ìdàkejì náà orúkọ ò ní parẹ́ pàápàá jùlọ àwa mẹ̀kúnnù ìyà ń jẹ àwọn èèyàn àwọn ọmọ Yorùbá ìyà ń jẹ wá gan àti jẹun ìṣòro ni àti mú omi gidi ìṣòro ni àti rílé gidi gbé ìṣòro ni àti rán ọmọ lọ síléèwé ìṣòro ni àti rí ìwòsàn gbà ìṣòro ni àwọn èèyàn ń kúnlẹ̀ Yorùbá gan yàtọ̀ sáwọn tí Fúlàní ń pa yàtọ̀ sáwọn tó lè ń pa yàtọ̀ sáwọn tá jínigbé ń pa lórí àìsàn dé àìmọye àwọn èèyàn tó ń kú torí kò sí owó tó máa fi lọ gba ìwòsàn so gbogbo ilé kan jọ kọ́ bá mójútó kọ́ máa pè yan Yorùbá kéré gbogbo àwọn appointment tó fẹ́ pín wọ́n jẹ́wọ́ ọgbọ́n ọmọ Yorùbá làwọn ni o àwọn náà rí gbogbo nǹkan táwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n rí gbogbo nǹkan náà ṣe wọ́n rí nǹkan tí Buhari ṣe ń gbà tẹ̀ wọ́n rí nǹkan tí everybody ṣe so àsìkò tí wọ́n lé léyìí kọ́ máa pè yan Yorùbá kéré dẹ́mọ́dẹ́ ń fi àsìkò yẹn rọ gbogbo àwọn táwa nù Oòduà nation ṣe pàápàá jùlọ awuyewuye tó ń ṣẹlẹ̀ àwọn àgbàlagbà ní ìjà sábà lè parí kò yẹ ká dákun mo máa ń rí oríṣiríṣi lórí social media pípa kan fẹ̀dí ara wa síta àwọn Yorùbá ní inú ilé ẹni láti máa ń jẹ èkúté onídùúdú so ẹ jẹ́ ká pera wa sínú ilé ká yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò sí nǹkan kan tó ń lọ tó ju nǹkan tíyan lè parí lọ kò dẹ̀ sírú ìjà tá fẹ́ jà àyè máa jókòó a máa sọ a máa parí ẹ̀ náà ni so gbogbo àwọn tí inú bá ń bí oníkálukú fọwọ́ wọnú àwọn tó lè parí ìjà tó ọmọ nǹkan tó ń lọ láàrin Sunday méjèèjì Sunday Igboho àti Sunday Arọ wọ́n ń dá sí nǹkan tó kàn wọ́n kí gbogbo wọn fọ́ lọ jókòó jẹ́jẹ́ àwọn méjì wọn mọ bẹ́ẹ̀ máa yanjú ọ̀rọ̀ ara wọn àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn iṣẹ́ ń lọ lórí ẹ̀ so kọ́níkálukú jọ kó fọwọ́ wọnú focus distraction ní gbogbo nǹkan tó ń lọ lọ́tún àtòsí yẹn kí anybody má dá sí nǹkan tí ó kàn ó ti tó gẹ́ kí nǹkan máa ṣẹlẹ̀ nínú ilé Yorùbá ká máa jáde sórí social media ká bẹ̀rẹ̀ sí máa bú tọ̀tún ká máa bú tòsì ká máa sa nǹkan tó yẹ ká máa sọ ká máa ríra wa fín ká máa fẹ̀dẹ̀ ara wa síta enough is enough nídìí gbogbo orú yẹn distraction ní gbogbo ẹ jẹ́ ká wà focus ká kojú mọ́ bí tá à ń lọ ká má wo ariwo ọjà Ọlọ́run á dẹ̀ gbé wa débẹ̀ Olúwa gbé wa. Bàbá ẹgbẹ́ yín Reformed OPC kí lẹ ní fúnjọba yìí ó ṣe àkọ́kọ́ ẹ̀ ní gbogbo tá à ń ṣe nìyẹn kó tó di pé ọ̀rọ̀ bẹ́yà bò wọlé everything wọlé ẹ̀tọ́ ọmọ Yorùbá kíyà má jẹ́ ọmọ Yorùbá gangan là ń jà fún. and ìjọba tó kú à ń bẹ̀ ló fẹ́ bọ́ síbẹ̀ kò tí ì bọ́ sílẹ̀ ìjọba Bọ́lá Asiwaju Ahmed Tinubu kọ́ rí pé gbogbo ẹ̀tọ́ ọmọ Yorùbá yìí wo ni wọ́n bá wa gbà. area security táwọn lè ti kọ́ mi kọ́ má kó yan wá kéré. àwọn òyìnbó ní round peg in a round hole not square peg in a square hole. ìka tó bá tọ́ sínú báyìí wọ́n fi ń rọmú. gbogbo alámọ̀ ẹgbẹ́ tó máa ń sọ̀rọ̀ pé ààbò dẹ̀ ṣe pàtàkì. ibi tí ààbò bá wà ìdàgbàsókè máa ń wà. tí ò bá sí ààbò kò sí èèyàn kankan tó fẹ́ wá láti òkèrè tó fẹ́ wá dá iléeṣẹ́ ọ̀kan sílẹ̀ níbi kankan. kàkà bí àwọn tó wà bẹ̀ wọ́n á tún kúrò ní. tó gbòde láwọn pé wọ́n máa ń sọ̀rọ̀ nípa ààbò wọn ò gbọ́dọ̀ kó yan wa kéré. so nǹkan táwa mọ̀ ṣe yẹn lórí ẹ̀ kán gbé rí abẹ yẹn fáwa. tí ààbò bá ti wà nílùú gbogbo nǹkan tó kù máa fall in places gbogbo ẹ máa lọ bó ṣe yẹ kó lọ so àwọn ọ̀rọ̀ tó ṣe kókó tó jáde fún wọn nìyẹn lórí ààbò iṣẹ́ ààbò yẹn kan gbé fáwa àwọn iṣẹ́ tí wọ́n tó kù yẹn àwọn iṣẹ́ tí wọ́n tó kù ní bí ìwòsàn bó ṣe máa dé ọ̀dọ̀ àwa mẹ̀kúnnù ní bí àwọn mẹ̀kúnnù bá ṣe máa ní orí ọ̀fẹ́ àǹfààní àti rán àwọn ọmọ wa lọ sí ilé ìwé tó dáa ní bí àwọn mẹ̀kúnnù bá ṣe máa ríṣẹ́ ṣe ní bí ààbò ṣe máa wà fún àwọn àgbẹ̀ wa lóko tí wọ́n á fi lè máa dáko wọn pẹ̀lú ọ̀rùn tó ń jẹ́ á fi lè wà nílùú yanturu ètò electricity iná bí iná ṣe máa wà tó dàgbà àwọn tó ń ṣòwò wọn ní máa ná owó tí ò yẹ kán ná síbi tí ò yẹ kán ná sí business á rọrùn fún wọn láti ṣe ìjágere ọkọ̀ lójú pópó kí mọ́tò máa lọ pọ̀ àwọn àgbẹ̀ tó gbìn nǹkan lóko tó fẹ́ wá tà ní àárín ìlú àti fọkọ̀ kó wá kò ní nira débi kó wá lè máa gbé owó lé àwọn nǹkan tó kù yẹn gbogbo owó àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àǹfààní tó yẹ kíyàn ní gẹ́gẹ́ bí ọmọ ìlú rere tí òun ṣe pé bóyá torí mo jó lówó nìkan ni mo lẹ́tọ̀ọ́ sí tó yẹ kí bólówó ṣe lẹ́tọ̀ọ́ sí ni mẹ̀kúnnù náà lẹ́tọ̀ọ́ sí wọ́n jẹ́ kí gbogbo ẹ̀ kó wà ní yanturu kó dẹ̀ rọrùn
gbogbo àtolówó àti mẹ̀kúnnù so àwọn nǹkan tó kù táwọn máa ṣe nìyẹn but ààbò wọ́n ti ní gbogbo àwọn agencies wọn tó wà in charge of security náà níbẹ̀ but wọn ò gbọ́dọ̀ kóyàn tí àwa Yorùbá OPC Reformed wọn ò gbọ́dọ̀ kó tiwa náà kéré so area táwa ti lè wúlò wọ́n fi yẹn lẹ̀ fáwa kọ́ gbéṣẹ́ lẹ̀ fáwa kọ́ jẹ́ káwa ṣe àwa dẹ̀ bá wọn ṣe ní Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe. orúkọ yín lẹ́ẹ̀kan sísà orúkọ yín lẹ́ẹ̀kan rẹ. orúkọ mi ni Alagba Dare Adesope tí mo jẹ́ ààrẹ ẹgbẹ́ Oòduà People's Congress Reformed. yóò ṣe o ilẹ̀ Yorùbá ò ní dàrú o a máa rí yín bá sà ẹ ṣe mi. ALORE TV ALORE TV nílé nílé òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lọ́gbọ́n.